Lovers all over the world. Ṣé ìwọ ọmọ ìyá mi tí mo bá ẹ sọ̀rọ̀ ní ọdún tó kọjá, mo bá ẹ sọ̀rọ̀ ní 2024, ó di 2025, ó ṣe rẹpẹtẹ, ṣé ó ṣe rẹpẹtẹ àbí ó ṣe rẹpẹtẹ? Rẹpẹtẹ wo ló mọ̀? Láìfù ẹni kì í ṣe láìfù mi. Ẹgbẹ́ ẹ̀ kọ́lé mọ́lé ń ralẹ̀ mọ́lẹ̀ ń ra mọ́tò mọ́ mọ́tò wò ti rẹpẹtẹ. Ok, kò kàn mí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dúpẹ́ lórí iṣẹ́ tí mo múlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín, àdúrà gbogbo àgbà ọ̀nà àlà fún gbogbo yín o. Ẹ lọ bá mi gbìyànjú iṣẹ́ yìí ni a máa fi mú ẹni tí ó wà nídìí ọ̀rọ̀ wa tó ń gbógun tì wá ọṣẹ ni. Ẹ rí i pé mo ti ṣe sílẹ̀, mo fẹ́ gbé fún yàn ni. Iṣẹ́ yìí la máa fi mú ẹni tó wà nídìí ọ̀rọ̀ wa. Ó bá ti mọ̀ pé ẹnìyàn báyìí ló wà nídìí ọ̀rọ̀ ẹ, má lọ ṣaládàá o, because ìgbàkẹ́ ìkànnì ẹ, má lọ ṣalọ́dàá. Ó lè wá bá ẹ lójú ayé kó sọ pé òun lòún wà nídìí ọ̀rọ̀ ẹ. Ó lè wá bá ẹ kó sọ pé òun ló wà nídìí ọ̀rọ̀ bá ti tú ẹ̀. Ó lè wá rí àbí kó fojú ẹ rí lójú àlá, ó bá ti fi gbàrà báwo ti mọ̀ pé ní báyìí ló wà nídìí ọ̀rọ̀ ẹ. Má lọ lagi mọ́ lórí o, because dìdìrín ni ẹ. Bó bá ti mọ̀ what you need to do, wo ló mọ bó ṣe máa sáré ara ẹ láti máa sí bó jẹ́ orí òkè mẹ́wàá ló lè lọ, bó jẹ́ ìdí èṣù akàwọn ló lè lọ, bó jẹ́ ìdí ògún ló máa lọ. Kó sọ pé gbogbo ẹni tó bá ti wà nídìí ọ̀rọ̀ ẹ kó ògún lọ máa pa, kí èṣù máa tí kó máa ṣe sí báṣubò. Àwọn kò sẹ́sẹ̀ nínú yẹn. Bó jẹ́ Kùránì ẹ ló lè kà á lé lórí. Bó jẹ́ ibikíbi tó bá rí, má lọ gbági mọ́ yẹn lórí o. Ó ní mo bá ẹ sọ yẹn because dìdìrín ni ẹ. Kí ló wá lọ ṣe? Wàá lọ wá ìpọ̀bọ̀, wàá gun akúná nínú odó. Wàá mú bájigun tó bá ti kúná, wàá mú atajọsìn, kò níye, kò lè lórí, gun pẹ̀lú ẹ̀ kó kúná. Wàá mú ewé àjọbàlé kó sí gun papọ̀ dáadáa. Bó bá ti kúná, wàá tún mú ewé tanágbowó àtúní èso lórí púpọ̀, èso ẹ̀ pọ̀ gan. Wàá kó lé lórí, wàá gun because èso ẹ̀ gangan ló máa jẹ́ kó rí. So wàá gun pẹ̀lú bá ti gun pẹ̀lú ó lè gun pẹ̀lú lọ́ọ̀sì, ó lè gun pẹ̀lú ọṣẹ sunlux, ó lè gun lẹ́yìn ìgbà tó bá ti gun àwọn ewé yẹn tó àti kíní yẹn, wàá kó ọṣẹ lux lé lórí àbí ọṣẹ Ghana. Kò sí ọṣẹ tí ò lè lò sí o, kò sí ọṣẹ tí ò lè lò sí. Bó bá ti wá gun bá ti kó tún kúná, ọmọ ìyá mi, wàá fà lé lórí. Lẹ́yìn ọjọ́ kẹta, wàá máa fi wẹ̀ lálẹ́ nígbà tóòrùn bá ti wọ̀ pátápátá, ó ló máa fi wẹ̀ alẹ́ lè máa fi wẹ̀ o. Tó bá fi wẹ̀ àbí time tí ó bá rí pé o fẹ́ lọ sùn ní kó máa fi wẹ̀. Ọmọ ìyá mi, wàá rí ẹni tó ń ṣí ẹ lójú àlá, wàá máa rí, a máa fi hàn ẹ́. Ó dàbí pé kí èèyàn ṣíyàn lójú ni wàá máa rí. Kò sí kan tó máa ṣe ẹ́ o. Tí ẹni pé ìkìlẹ̀ lélẹ́yìí, má lọ bá ẹnìyẹn pé ìwé lágbájá ìwọ ló kíní kan tó bá padà lọ jẹ́ á jẹ gbogbo ìfun ẹ, kò kàn mí. Wọn àtàkì eré ẹni bẹ́ẹ̀, ó ti mọ̀ pé òun ni. Má àtàkì ẹ̀, wọn àtàkì èèyàn. Ìwọ ló mọ̀, mo sọ fún ẹ because mo sọ pé mi fẹ́ máa fi ìkan tó wà lọ́wọ́ mi fẹ́ máa fi ṣoore ni. Because wọ́n fi ṣoore fún mi náà ni yé kémi náà máa fi ràn yín lọ́wọ́. Dúrà gbọ́gbọ̀n àlàfo àbá mi share fídíò yẹn o, share. Stay there, Abalawo International. Eré o, kàǹkà. Bá ti wù ẹ́, kí wọ́n ṣe dáadáa kó sọ pé ó fẹ́ lọ àtàkì ẹ̀. Tó bá jẹ fún ẹ wo ló mọ̀.